tó ń bọ̀ yìí. Kí ló ṣẹlẹ̀ dẹ̀ ń bínú? Kí wọ́n fi búrẹ́dì kó yín lẹ́wà jẹ. Ẹ̀yin ọ̀dọ́ ọwọ́ yìí dà. Ẹ̀yin tí wọ́n tú ọwọ́ yìí dà. Wọ́n ti ròyìn yín. Wọ́n ní gbogbo yín ibi tẹ́ bá lẹ̀ ń lọ lè ń lọ. Wọ́n ní ẹgbẹ́ APC lè máa dìbò fún. Wájú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ní bye-bye tó gèrègèrè. Bye-bye tó játijàti. Èmi fẹ́ sọ fún gbogbo yín wípé ẹgbẹ́ APC á tọ́jú yín o, á tọ́jú ward, á tọ́jú ọ̀dọ́, á tọ́jú àwọn obìnrin. Sóbìnrin gbé ní agbára Ọlọ́run o. Mo ti sọ láti May tí ẹ bá ti dé ìjọba kò sí nǹkan tó ń jẹ́ owó gbọ́múlé láńtà fẹ́yìn ìyàwó náà. Nítorí kò bójúmu kẹ́ máa ṣe wàhálà, kẹ́ máa tọ́mọ, ẹ̀yin lẹ́ máa sọ school fees, ẹ̀yin lẹ́ tó máa gbóúnjẹ lẹ́fọ̀ àwọn bàbá wa. Àwọn bàbá wa náà gbẹ̀yìn wọ́n ṣe tiwọn, ṣùgbọ́n ẹ̀yin ẹ ti jí látago mẹ́rin, ẹ ti ṣe wàhálà yìí, kó bá wá tó gbàgbọ́mọlé láńtà, ẹ máa yá 50,000, ẹ tó fi sọ 80,000. Lẹ́yìn ọba tiẹ̀ wá mísì ìkọ́nú ẹ̀, wàhálà dé, àgbérí wàhálà o. Àmì ẹ̀sọ́ bye-bye tó játijàti, bye-bye tó gbèrègbèrè. Ṣé àwọn yúùtù wà wọ́ọ̀dù yìí? APC, àwọn yúùtù wà kí ni mo ò tó wù ọ́. Tí ẹ̀yin yúùtù bá wà bí mo fẹ́ gba gbòòsà mẹ́ta lọ́wọ́ yìí. Ẹni tó jẹ́ dẹ́pútì gọ́ọ̀nà wa, àwọn náà ní Alhaji Túndé Awólúgà. Ẹni tó lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ní òkè mọ́tò, ọmọ yìí ni àgbọ̀ ọmọ yìí kọ́.